ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lọ́jọ́ tòní tí ń ṣọjọ́ Saturday April 18 ọdún 2026 tá wà nú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run bá mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́ẹ̀rí ìpín tòun tàyànmọ́, mojúbà ọkùnrin, mojúbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí ẹ bá ń share fídíò yìí kó jẹ́ òwúlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ẹ̀ ní fi gbọ́mọ sí, ẹ̀ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kan yan Aries tàbí láàrin March 21 sí April 20, ọjọ́ tòní ọjọ́ tó tayọ ló jẹ́, ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ tó ṣe é pé àwọn nǹkan tuntun èyí tí ó jẹ́ nǹkan mèremère ó ṣeé ṣe kẹrí kan ṣe lọ́jọ́ tòní. Ìmí inú yín lè ra mọ́tò tuntun, ìmí inú yín lè kówó ra nǹkan tuntun tó ṣe é pé nǹkan tó máa wuyè, nǹkan tó ṣe é pé ó wà valuable. Ó ṣeé ṣe kí ọ̀pọ̀lọpọ̀ yín rí nǹkan tuntun kan gbéṣe lọ́jọ́ tòní. Nǹkan tuntun yìí sì jẹ́ nǹkan tó ṣe é pé ẹ ti ń fẹ́ gbéṣe látijọ́ mẹ́ta, ó ṣeé ṣe kẹ́ rí gbéṣe lọ́jọ́ tòní. Ọjọ́ tó tayọ lọ́jọ́ tòní jẹ́, ẹ fálẹ̀ mọ́ṣẹ́ kẹ́ lè ráǹfààní àtòrí gbámú. Ire owó lè wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní, ìyẹn tẹ́ bá tẹpá mọ́ṣẹ́ dáadáa. Lóòtítọ́ tẹ́ bá jí bí owó lá máa ṣe yín, bí kẹ́ rówó, bí kí nǹkan wọlé fún yín, bí kí ire wọlé fún yín lá máa ṣe yín. Ó sì jẹ́ pé àǹfààní ire ọ̀tún máa ṣílẹ̀ fún yín báyìí tó ṣe é pé wá kù sí yín lọ́wọ́ láti grab opportunity tuntun èyíkéyìí tó bá wáyé lọ́jọ́ tòní. Ọjọ́ tòní máa lọ dáadáa láàyè iṣẹ́, kò ní sí wàhálà, relationship yín á lọ dáadáa, ire owó náà wọlé dáadáa lọ́jọ́ tòní. Dark green jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago kan kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 3 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus tá bí láàrin April 21 sí May 20 ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ o. Ọjọ́ tó ṣe é pé ẹ máa ríre ìdùnnú, ẹ máa ríre ayọ̀ tó ṣe é pé á bí kí ẹ fẹ́ ṣàlàyé fún yàn bí lábájá orí nǹkan tó ṣẹlẹ̀ sí mi ni, orí bí kíní ti lọ dáadáa ni, ṣùgbọ́n ẹ má ṣe bẹ́ẹ̀ torí ti ṣọ ẹni bá ta ń kọ́, a máa ń fọwọ́ bò jẹ ni. Ẹ ké sára, ẹ mú sùúrù lò dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ tòní sì rèé, ẹwà yín máa tún lè kàn sí, ládàbí ìgbà pẹ́yìn ni gbogbo èèyàn ń wò, ẹ máa tún dùn rí sí dáadáa lójú. Ẹ̀yin tẹ́jọ́ obìnrin, ọkùnrin máa pè yín lọ́jọ́ tòní. Ẹ̀yin tẹ́jọ́ ọkùnrin náà, ó ṣeé ṣe kí obìnrin máa ṣe sí yín lọ́jọ́ tòní torí ẹ máa rẹwà púpọ̀ láwùjọ. Àyíká yìí tẹ́ bá wà wọn láìkì yín dáadáa lọ́jọ́ tòní, pàápàá lọ́wọ́ ọ̀rọ̀ lọ́jọ́ tòní. Likeness yẹn máa pọ̀ púpọ̀ lọ́jọ́ tòní. Ọjọ́ tòní jẹ́ tó ṣe é pé ire lè wọlé fún yín látọwọ́ ẹ̀gbọ́n, látọwọ́ àbúrò. Opportunity tẹ́ òro kan lè wọlé fún yín ní ọjọ́ tòní. Pàápàá tẹ́ bá lè lọ́pọlọ yín, ọpọlọ yín tó jí pépé lọ́jọ́ tòní yìí tó wọ́pọlọ yín á jí pépé dáadáa. Ẹ lò ó lọ́nà tó máa gbàràn gbèsè ayé lọ́wọ́. Ẹ máa ní self improvement tá a dùn mọ́ yín nínú dáadáa ní ọjọ́ tòní. Tó dàbí ìgbà pé àbáyé tuntun ti bẹ̀rẹ̀ lórí yín ni, àbáyé yín ti fẹ́ yí padà ní. Bẹ́ẹ̀ ló máa rí láṣẹ Ọlọ́run bá lọ́jọ́ tòní. Iṣẹ́ máa lọ dáadáa, relationship yín náà á lọ dáadáa, kò ní sí wàhálà. Ire owó máa wọlé fún yín dáadáa lénìí. Wáìnì jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán sí aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tá bí láàrin May 21 sí June 21 ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ látàrí pé ìmísí máa wà fún yín. Ìmísí Ọlọ́run máa bà lé yín nínú ọkàn, nínú ẹ̀mí. Nǹkan máa darí yín púpọ̀ púpọ̀. Nǹkan tó bá darí yín yẹn tẹ̀lé o. Ohun tó bá ń sọ sí yín lọ́kàn yẹn tẹ̀lé. Ẹ lè jókòó díẹ̀ báyìí, ohun ò ní jẹ́ kẹ́ gbádùn bí ìgbà pé lábájá ayé ẹ máa da fọkàn balẹ̀, lábájá ó yá dìde, lábájá ó yá ṣe báyìí. Bẹ́ẹ̀ ló máa rí o. Ohun a máa sọ sí yín lọ́kàn púpọ̀, ẹ máa wà highly spiritual. Ẹ wá gbọ́dọ̀ finú tán ẹ̀dá alààyè kankan lọ́jọ́ tòní ju ohun tó ń sọ sí yín lọ́kàn lọ. Ohun tó ń sọ sí yín lọ́kàn yìí, òun ló fẹ́ tọ́ yín sọ́nà rí ayọ̀ yín, òun ló fẹ́ tọ́ yín sọ́nà lórí báyé yín ṣe fẹ́ dá, òun ló fẹ́ tọ́ yín sọ́nà ìrìn àjò tẹ́ fẹ́ rìn lásìkò tí ẹ wà yí gangan. So kẹtẹ́ tí bẹ̀lẹ̀ jẹ́ kí ẹ gbọ́ kẹ́sì tẹ̀lé tẹ bálà lákan ṣáájú àsìkò yìí náà sì rí. Ẹ rí dájú pé ẹ tẹ̀lé àlá náà. Àlá náà lè jẹ́ àlá tó ṣe é pé a máa júwe, a máa tọ́ yín sọ́nà. Àlá póríṣiríṣi, àlá mi a máa sọ fún yàn pé báyìí ló fẹ́ rìn àjò gbèsè ayé. Àlá mi a máa sọ nípa nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn. Ìmí ìsèré a máa sọ nípa ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Lóníràwọ̀ Gemini, ẹ rí dájú pé ẹ tẹ̀lé àlá náà ní àsìkò yìí. Àsìkò yìí jásìkò tó dára púpọ̀ fún yín tó ṣe é pé ẹ máa free bí ìgbà pé ẹ tún ti di àtúnbí. Á dàbí ìgbà pé kí ẹ súnmọ́ Ọlọ́run kẹ́ ṣe prayer, ó sì dára kí ẹ ṣe bẹ́ẹ̀. Iṣẹ́ tẹ́ bá wá ṣe lọ́jọ́ tòní, ẹ má jẹ́ kí ó rẹ̀yìn tẹ́ ju bí ó ṣe yẹ lọ, kó má bàa fẹ́ ti ìlera ara yín díẹ̀. Ẹ rí dájú pé create time láti ṣe prayer dáadáa lọ́jọ́ tòní, kí ẹ sì mú mi dáadáa lọ́jọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ mú mi dáadáa lọ́jọ́ tòní, ó dára kí ẹ ṣe bẹ́ẹ̀. Ọ̀rọ̀ iṣẹ́ yín máa lọ dáadáa, relationship yín kò ní sí wàhálà. Ire owó lè wọlé fún ọ̀pọ̀lọpọ̀ yín náà ní ọjọ́ tòní tí ẹ bá falẹ̀ mọ́ iṣẹ́. Ṣùgbọ́n bẹ ṣe ń fìlì yìí bí kẹ́ wà lẹ́yìn nìkan ṣe ṣe kó má bí kẹ́ fẹ́ falẹ̀ mọ́ṣẹ́ dáadáa tó, ṣùgbọ́n try best yín kẹ́ lè ráǹfààní àtòrè jẹ. Green jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 kù ìṣẹ́jú 15 ní àárọ̀ sí aago 1 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní.
oníràwọ̀ omi agbára Cancer tá a bí láàrin June 22 sí July 22, ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ o, látàrí pé ohun tẹ́ gbé dání, ohun tẹ́ ẹ̀ ṣe, àwọn èèyàn máa patronize ẹ̀ dáadáa lọ́jọ́ tòní, kọ́sítọ́mà máa wọlé dáadáa, ẹ̀yin tẹ́ dá lè ṣẹlẹ̀, tẹ́ ń tajà, tẹ́ ń rajà, kọ́sítọ́mà máa wọlé, ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ ọwọ́ náà, ó ṣe ṣe kí ẹ̀rọ opportunity dáadáa lọ́jọ́ tòní, lára àwọn tó ṣe pé wọ́n rọ̀gbà yín ká, ó lè jẹ́ látara kọ́sítọ́mà, ó lè jẹ́ látara aládùúgbò, ó lè jẹ́ látara ọ̀rẹ́ kan tó ṣe pé ẹjọ́ close lẹ́tí máa ráwọn àǹfààní yìí, àǹfààní wà láyìíká yín dáadáa lọ́jọ́ tòní, kódà ire owó lè wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní, torí ojú àánú làwọn èèyàn máa ṣíwọ́ ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní, àánú yín máa wà lójú àwọn èèyàn rẹpẹtẹ lọ́jọ́ tòní. Fún ìdí èyí ẹ ṣàdúrà lọ́wọ́ àárọ̀ ṣáájú kẹ́ tó lọ síbi iṣẹ́ pé Ọlọ́run jẹ́ n pàdé aláàánú, Ọlọ́run jẹ́ káwọn èèyàn ṣàánú mi, kó fowó kẹ́mi, kó fọlá kẹ́mi, kó fire gbogbo kẹ́mi, ẹ ṣe prayer bẹ́ẹ̀ kó sì rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀, ọjọ́ tòní iṣẹ́ yín á lọ dáadáa, relationship yín náà á lọ dáadáa, bẹ́ẹ̀ sì nípa ọ̀rọ̀ owó ìrìwó náà máa wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní, support máa wáyé láti ibikíbi lọ́jọ́ tòní, ìrẹ́pọ̀ tó dánmọ́rán wà láàrin èèyàn àtàwọn tó súnmọ́ yín lọ́jọ́ tòní, bẹ́ẹ̀ sì ni ẹ máa retí ọ̀rẹ́ tuntun kan máa wọnú ayé yín lọ́jọ́ tòní, ọ̀rẹ́ tuntun yìí á jẹ́ tó ṣe pé ó máa ní iṣẹ́ ńlá tó fẹ́ ṣe nínú ìgbésí ayé yín, níṣẹ́ oríire, níṣẹ́ tá a mú kí inú ìdùn káyọ̀ yín kún, ẹ dẹjúlẹ̀ di ọ̀rẹ́ tuntun yìí, àwọnú ìgbésí ayé yín lásìkò yìí. Navy blue jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí, aago 7 ní àṣálẹ́ sí aago 8 kọjá ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Ní oníràwọ̀ iná tó gbóná rere Leo tá a bí láàrin July 23 sí August 22, ọjọ́ tòní iṣẹ́ yín máa lọ dáadáa, iṣẹ́ yín máa lọ sòsé, ó ṣeé ṣe kí kàríà tuntun kó wáyé fún yín. Ẹ̀yin tẹ́ tí ń retí iṣẹ́ tuntun láti jọ pípẹ́ pé báwo lọ́wọ́ iṣẹ́ mi ṣe lọ yìí, ẹ̀yin tẹ́ tí ń retí pé fẹ́ ṣàtúnṣe tuntun níbi iṣẹ́ yín, àtúnṣe yẹn máa wáyé lásìkò yìí o. Ọjọ́ tòní jẹ́ tó ṣe pé ẹ̀yin tẹ́ ń wá ṣe ó ṣeé ṣe kí ẹ rí iṣẹ́ tuntun lọ́jọ́ tòní tá mú kí inú ìdùn káyọ̀ yín kún, èyí tó tún máa wà ní ìbámu pẹ̀lú nǹkan tí ẹ̀ fẹ́ gangan, ó ṣeé ṣe kí ó rí lọ́jọ́ tòní o. Ipò yín láwùjọ á tún wá tayọ sí yàtọ̀, ipò yín láwùjọ á tún tayọ yàtọ̀, táwọn èèyàn máa pọ́n yín lé, tọmọ ayẹ yín sí dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ rere gbà lọ́jọ́ tòní jẹ́ fẹ́yìn tẹ́ ń lòrà wọ̀nyí o. Ọjọ́ tó ṣe é pẹ́ ní láti fi fálẹ̀ mọ́ṣẹ́, ẹ ní láti fi ronú jinlẹ̀ nípa nǹkan tuntun tẹ́ lè ṣe láti fún iṣẹ́ yín ní ẹwà tí iṣẹ́ yín fẹ́, láti jẹ́ kí iṣẹ́ yín tayọ, tí wọ́n fi máa wò mọ́ yín lára pé iṣẹ́ lágbájá yìí, ohun èmi náà kí n máa ṣiṣẹ́ báyìí, ohun mi kí n máa ṣe tọ̀hún báyìí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ tún ṣe wà creative yìí, ẹ lo creativity yín lọ́nà tó máa gbà ran iṣẹ́ yín lọ́wọ́ dáadáa, àsìkò ìjásìkò tó dára púpọ̀ fẹ́yìn tẹ́ ń lòrà wọ̀nyí, iṣẹ́ yín á lọ dáadáa lọ́jọ́ tòní, relationship yín náà lọ dáadáa lọ́jọ́ tòní, ire owó máa wọlé fún yín dáadáa náà lọ́jọ́ tòní pẹ̀lú. Black jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí, èyí máa bí kí ẹ lè attract àwọn positive energy tó rọ̀gbà yín ká lásìkò yìí. Aago 8 kọjá ìṣẹ́jú 15 ní àṣálẹ́ sí aago 10 kù ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tá a bí láàrin August 23 sí September 22, ọjọ́ tòní o. Travel tuntun lè wáyé o, nǹkan tuntun, ìgbésẹ̀ tuntun tó jọmọ́ tí ìrìn àjò lè wáyé fọ́pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní. Ìrìn àjò yìí lè jọmọ́ ti iṣẹ́ o, ìrìn àjò yìí tó bá wáyé ó ṣeé ṣe kó ràn yín lọ́wọ́, kó ra yín lọ́wọ́ lọ́jọ́ tòní o. Bẹ́ẹ̀ sì lọ́pọ̀lọpọ̀ yín ó ṣeé ṣe kí ẹ gbúrò èèyàn látọ̀nà jíjìn, tàbí kẹ́ gbúrò ìròyìn ayọ̀ kan látọ̀nà jíjìn tá mú kí inú ìdùn káyọ̀ yín kún pé lágbájá nǹkan tó ń retí látijọ́ yìí o, mo ti bẹ́ẹ̀ sẹ́ǹdì o, lágbájá nǹkan tó ń fẹ́ látijọ́ yìí o, ó ti kílíkì o, lágbájá báyìí báyìí ló ṣẹlẹ̀. Ìròyìn ayọ̀ pọ̀ lọ́tùn lósì tó lè wọlé fún yín lọ́jọ́ tòní. Àsìkò ìsìrì opportunity tuntun á máa kọjá lára yín báyìí lọ́tùn lósì, ẹ kò ní kọjá lára yín nìkan, á lẹ̀ mọ́ yín pẹ́kípẹ́kí. Opportunity oríire tuntun ó ṣeé ṣe kó wọlé fún yín ní ọjọ́ ti tòní, kẹ́ grab opportunity èyíkéyìí tó bá wọlé. Bẹ́ẹ̀ sì ni ó ṣeé ṣe kí ẹ kọ́ ìmọ̀ kan àbí ọgbọ́n kan sí lọ́wọ́ àwọn èèyàn kan lọ́jọ́ tòní tó ṣe ń pọ́ lọ́gbọ́n jù yín lọ, wọ́n lóye jù yín lọ, ọgbọ́n yìí sì máa ràn yín lọ́wọ́ fún ètò ìgbésí ayé yín lásìkò tí a wà yìí. Àsìkò oríire àsìkò yìí jẹ́ fẹ́yìn tẹ́ ń lòrà wọ̀nyí, iṣẹ́ yín máa lọ dáadáa, relationship yín náà lọ dáadáa o, ire owó ṣeé ṣe kó wọlé fún yín dáadáa náà ní ọjọ́ tòní. Dark purple jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 kù ìṣẹ́jú 15 ní àárọ̀ sí aago 1 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra tá a bí láàrin September 23 sí October 22, ọjọ́ tòní ọjọ́ tó dára, ọjọ́ ìrọ̀rùn òun lọ́jọ́ tòní jẹ́ fún yín o, látàrí pé intimacy ẹ̀yin àtàwọn alásùnmọ́ yín ó máa wọnú ara dáadáa, á dàbí ìgbà pé ọ̀rẹ́ ìmùlẹ̀lẹ̀ jẹ́ pẹ̀lú olólùfẹ́ yín ni. Èèyàn kan rèé tó ṣe é pé ó súnmọ́ yín pẹ́kípẹ́kí, ó lè jó níbàárà tó ṣe pé máa rí ire tuntun látọ̀dọ̀ wọn, ẹ máa ráǹfààní tuntun látọ̀dọ̀ wọn lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì lọ́ọ́ lè invite yín sí nǹkan bí investment tuntun lásìkò yìí o. Èèyàn kan sọ fún yín pé lágbájá nǹkan báyìí láyé tún ṣe ń sìn, ibi báyìí ló tún ti lè rówó ń sìn, tó sì ṣeé ṣe kó ṣe é pé tẹ bá kówó lé investment yìí ó lè bí oore fún yín lọ́jọ́ iwájú, ṣùgbọ́n nǹkan kíkan tẹ́ bá gbé nígbésẹ̀ ó dára kí ẹ ṣèwádìí lé lórí, ẹ ṣèwádìí ìjìnlẹ̀ torí ọ̀tọ̀ ni personality, ọ̀tọ̀ ni ọ̀rọ̀ zodiac sign kó o gbú apọ̀ ni, kò mí pé bóyá ìṣẹ̀dá èèyàn kọ̀ọ̀kan ó fara mọ́ gbogbo nǹkan táwí 100%. Fún ìdí èyí kí
kíyèsára dáadáa nípa ìgbésẹ̀ tẹ́ bá gbé, ṣùgbọ́n àsìkò yìí dára pẹ̀lú òṣùpá ta ní ta lásìkò yìí láti invest. Ẹ sì lè ní shares pẹ̀lú yàn, ẹ lè dáṣẹ́ pọ̀ pẹ̀lú yàn kan lásìkò yìí. Iṣẹ́ tẹ́ bá dàpọ̀ pẹ̀lú yàn yìí á ràn yín lọ́wọ́, á bire fún yín, ire lè wà fún yín láti ibi tí ẹ ṣiṣẹ́ sí rárá lásìkò yìí. Fún ìdí èyí iṣẹ́ máa lọ dáadáa lénìí, relationship yín náà lọ dáadáa, ire owó ṣeéṣe kó wọlé fún yín lọ́jọ́ tòní. Wáìnì jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11:15 ní àárọ̀ sí aago 12:15 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22. Ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé ìrẹ́pọ̀ tó dánmọ́rán tó lárinrin á wáyé láàrin èèyàn àti olólùfẹ́ yín o. Á dàbí ìgbà pé ẹ ṣẹ̀ pàdé ara yín ní fẹ́yìn tẹ́ bá ti fẹ́ra yín tẹ́lẹ̀, tó ṣe pé ti wà ní ìbáṣepọ̀, tó ṣe pé tiẹ̀ ti ń bímọ fúnra yín. Á dàbí ìgbà pé ẹ ṣẹ̀ pàdé ara yín ni. Bẹ́ẹ̀ nìfẹ́ yín ṣe máa rí lásìkò yìí. Bẹ́ẹ̀ sì ni ó ṣe ṣe kí ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ jẹ́ single kẹṣà alábàápàdé olólùfẹ́ tí yín lọ́jọ́ tòní o. Olólùfẹ́ kan lè wọnú ayé yín lọ́jọ́ tòní, ó sì lè ṣeé ṣe kẹ́ni jẹ́ni tó ṣe é pé ẹ lè padà fẹ́ra yín sílé tí ìbáṣepọ̀ yín tí ó bá gbà bẹ́ẹ̀. Fún ìdí èyí ẹnikẹ́ni tó bá wọnú gbèsè ayé yín, ẹ má kánjú gbé ìgbésẹ̀, ẹ yá wulẹ̀ ṣèwádìí kúlẹ̀kúlẹ̀ dáadáa. Ẹ lè ṣe sinastri ṣàtẹ̀lé mẹ́sẹ̀gì wa fún sinastri ká sì bá yín dá ifá lé lórí káwò bóyá ìbáṣepọ̀ yín dára púpọ̀ 5,000 péré là ń ṣèwádìí. Ẹ lè mẹ́sẹ̀gì wa fún yẹn. Oníràwọ̀ Scorpio ẹ máa pàdé olólùfẹ́ dára lọ́jọ́ tòní, bẹ́ẹ̀ sì ni ẹ máa tayọ yàtọ̀ ní àwùjọ. Ẹ máa rí nǹkan dùnú dáadáa ní ọjọ́ tòní púpọ̀. Ọjọ́ tòní dára kẹfì wà pẹ̀lú olólùfẹ́ yín, kẹfì wà pẹ̀lú wọn. Ìyá bí kí ìbáṣepọ̀ yín kó wọnú ara. Ẹ̀yin tẹ́ bá lọ bí iṣẹ́ gan kẹ́ tètè ló dára, torí tẹ́ bá délé báyìí nǹkan tẹ́ máa bá ń lé, nǹkan dáadáa lẹ máa bá láṣẹ Èdùmàrè. Òṣìṣẹ́ kó olólùfẹ́ yín gan tún surprise yín lọ́jọ́ tòní gan pẹ̀lú nípa ọ̀rọ̀ iṣẹ́ yín. Iṣẹ́ á lọ dáadáa, relationship yín á lọ dáadáa lénìí, ire owó náà lè wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní pẹ̀lú. Deep pink jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4:10 ní ọ̀sán sí aago 5:10 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ iná àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22. Ọjọ́ tòní ọjọ́ ìrọ̀rùn ló jẹ́, ọjọ́ tó ṣe é pé ẹ lè ní àwọn skill tuntun, àwọn ọpọlọ tuntun lè wáyé fún yín, inspiration tuntun lè wáyé fún yín tó ṣe é pé a fẹ́ ràn yín lọ́wọ́ láti bá yín plan ayé yín, láti jẹ́ káyé yín ní ìtumọ̀, láti jẹ́ káyé yín wà ní ètò. Ẹ ṣe nǹkan yín létòlétò lọ́jọ́ tòní kẹ́ lè enjoy ọjọ́ tòní. Àwọn nǹkan tuntun tún lè wọlé fún yín bí iṣẹ́ tuntun àbí táàsì tuntun tẹ́ tún fẹ́ fálẹ̀ mọ́ ní àsìkò yìí. Àwọn táàsì tuntun bá wọlé ẹ rí dájú pé ẹ fálẹ̀ mọ́. Àsìkò yìí ò ń ṣe àsìkò tẹ́ ní láti ní ẹ fẹ́ procrastinate. Iṣẹ́ tuntun lè wọlé, ẹ má procrastinate rárá. Ẹ má ní pé ó dọ̀la kí n tó ṣe, ó dọ̀túnla kí n tó ṣe, torí tẹ́ bá ń ṣe bẹ́ẹ̀ ìyẹn á máa bí kí dìde máa wáyé. Á sì ti padà wá fẹ́ máa ka yín lára lọ́jọ́ ọ̀la pé àtàníwọ̀n mọ̀ àti ṣiṣẹ́ ìlátànà. Ẹ kíyèsára dáadáa púpọ̀. Ìfálẹ̀mọ́ ọ̀kọ̀lẹ̀ nílò lọ́jọ́ tòní kẹ́ ṣiṣẹ́ nǹkan yín pẹ̀lú pílánì kọjọ́ tòní lé lọ dáadáa. Bẹ́ẹ̀ sì ni nípa ìlera ara yín náà, ara yín á jí pépé dáadáa, ṣùgbọ́n o ẹ tún prógráàmù ìlera ara yín. Àwọn nǹkan tẹ́ bá wọ̀ kó tún ṣe yín lágbo ara, ẹ wáyè láti lo oògùn lé lórílẹ̀-èdè. Àwọn nǹkan tẹ́ bá lò yìí á ṣiṣẹ́, á wà ní ìbámu pẹ̀lú health yín, á sì jẹ́ kí ara yín jí pépé púpọ̀. Iṣẹ́ yín máa lọ dáadáa tẹ́ bá fálẹ̀ mọ́, relationship yín náà lọ dáadáa. Bẹ́ẹ̀ sì ni owó náà ṣeéṣe kó wọlé fún yín pẹ̀lú. Dark green jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5:20 ní àárọ̀ sí aago 8:10 ní àárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19. Ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú lọ́jọ́ tòní jẹ́ o. Ẹ máa rí ìdùnnú, ẹ máa rí ayọ̀, ẹ máa rí ire tuntun. Nǹkan tuntun á wọlé fún yín lọ́jọ́ tòní. Nǹkan tá mú kí ni ìdùn tá mú kó rí yín wú á ṣẹlẹ̀ lọ́jọ́ tòní o. Ẹ lọ kọ́ kalẹ̀ báyìí kẹ́ kílèmù ẹ̀ báyìí mo ti ṣe ń sọ yìí wípé nǹkan ìdùnnú, nǹkan ayọ̀, ire ọ̀tun tó ṣe pé ẹ ò tiẹ̀ rí rí, ẹ ò tiẹ̀ gbà rí, ẹ ò rókàn rí kó ṣẹlẹ̀ nígbèsí ayé yín lásìkò yìí. Ẹ máa rí ire tuntun gbámú lásìkò yìí. Gbogbo nǹkan á lọ sòsé, kò ní sí wàhálà, kò ní sí dààmú. Bí bá ṣe pẹ̀yìn àtàwọn ọmọ yín gan àwọn ara dáadáa ní ọjọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni gbúrò òkèrè ìbànújẹ́ rárá lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ọjọ́ tó tayọ ló jẹ́ fún yín. Ẹ máa ṣáìnì láwùjọ, níbi iṣẹ́ ọmọ adá yín mọ̀ yàtọ̀, torí àìdíà tuntun máa wáyé fún yín. Ọpọlọ yín á jí pépé. Àwọn ẹ̀bùn tuntun tó ṣe pé ẹ ti ẹ̀mí tẹ́lẹ̀ tó ṣe pé ẹ tí mọ̀ tẹ́lẹ̀ ó ṣe é ṣe kí ó tún jẹyọ. Àwọn ẹ̀bùn yẹn lò lọ́nà tó máa gbàràn ayé yín lọ́wọ́, lọ́nà tó máa gbàràn iṣẹ́ yín lọ́wọ́ dáadáa lọ́jọ́ tòní. Góòdù jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Iṣẹ́ wa lọ dáadáa, relationship yín náà lọ dáadáa, ire owó náà máa wọlé fún yín lọ́jọ́ tòní. Aago 8:10 ní àárọ̀ sí aago 10:15 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 18. Ọjọ́ tòní ọjọ́ tí ó dára ló jẹ́, ṣùgbọ́n ọjọ́ mọ̀lẹ́bí ló jẹ́. Ó ṣeé ṣe lọ́jọ́ tòní kó ṣe yín bí ìgbà pé kí ẹ fálẹ̀ mọ́ ìtúnléṣe, kí ẹ túnléṣe máa wà lọ́kàn yín dáadáa lọ́jọ́ tòní o. Ó ṣeé ṣe kí ẹ ráyè àti túnléṣe, láti gbọn lé náà, láti kó aṣọ síta, ṣe arrangement ilé dáadáa lọ́jọ́ tòní kí lè dùn rí fún àwọn àlejò èyíkéyìí tí ẹ bá fẹ́ gbà.
a ṣe ń gbìgbà pé àbẹ́fẹ́ gbàlejò láìpẹ́ ọjọ́ ni níṣọwọ́ tẹ máa fi tún ilé ṣe dáadáa ní ọjọ́ tòní. Ó dára kẹ́ tún àyíká yín ṣe, káyìíká yín wà ní mọ́tótó, ó ṣeé ṣe kó bí kátẹ́gùn àlàáfíà kó fẹ́ lù yín kí ire lè wọlé fún yín dáadáa ní ọjọ́ tòní. Tàbí kí nǹkan tuntun wà tí ẹ fẹ́ gbọ́ ní bùkátà ní ọjọ́ tòní, kí bùkátà tuntun wọlé tó sì jẹ́ pé ìrọ̀rùn báyìí ni ẹ rí gbogbo ẹ̀kọ́ ní àṣẹ Ọlọ́run bá láṣẹ Èdùmàrè. Rí dájú pé ẹ falẹ̀ mọ́ bí nǹkan ṣe fẹ́ lọ dáadáa ní ọjọ́ tòní. Pàápàá tẹ́ bá wà níbi iṣẹ́ gan, àyíká yín ẹ wá jẹ́ kó wà ní ìmọ́tótó kí ohun rere lè wọlé tọ̀ yín wá, iṣẹ́ máa lọ dáadáa. Bó bá ṣe pẹ̀yìn àti mọ̀lẹ́bí, á dàbí ọ̀tun ni, á dàbí ìgbà pé ẹ ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé mọ̀lẹ́bí yín kan lélẹ̀ ni ní tí ìrẹ́pọ̀ máa fi gbalẹ̀ láyìíká yín. Ilé yín náà gbalẹ̀ fún àlàáfíà àti ìrọ̀rùn, kò ní sí wàhálà, kò ní sí dààmú. Iye owó náà ṣeéṣe kó wọlé fún yín lọ́jọ́ tòní. Grey jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 kù ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 11 kọjá 30 ìṣẹ́jú ní àárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín ní ọjọ́ tòní. Ṣáájú kí n tó mẹ́nubọ níràwọ̀ mi tí kì í ru Pisces, ẹ̀yin tẹ̀ ń wò mí pátá, ẹ bá wa lọ fọ́lọ̀ wa ní YouTube Ìṣẹ̀dá TV, ẹ lọ síbẹ̀ kẹ́ lọ bá wa subscribe torí tọ́lọ́run bá ẹ kún wa nípa káwa náà lè máa rí tọ́rọ́ kọ́bọ̀ tiwa náà lórí YouTube. Ẹ lọ fọ́lọ̀ wa níbẹ̀, ẹ lọ subscribe níbẹ̀ dáadáa. Wo nǹkan tẹ̀ ń wò yìí náà, ẹ dátà kan náà tẹ́ fi ń wò bí náà lẹ́ẹ̀ fi máa wò ní YouTube. Ẹ tún láǹfààní àti lè save ẹ̀ fọ́jọ́ míì náà ní YouTube. Kódà notification tẹ́ bá ti subscribe YouTube á máa gbé notification wá fún yín pé lágbájá ti post fídíò tẹ́ fi láǹfààní àti tètè máa rí. Bẹ́ẹ̀ sì ni ìwé pélébé tá ń tà tí ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí, ìyẹn Sunday ọ̀la títí di Saturday ọ̀sẹ̀ tó ń bọ̀ náà, gbogbo lucky colour tẹ́ máa wọ̀, àkókò oríire yín, àwọn nǹkan oríire tó wà ń bẹ̀ ó ti wà níkàlẹ̀ nínú PDF báyìí tá a ṣe sílẹ̀ 2,100 naira. Òun ni PDF yìí lọ́sẹ̀ kan fẹ́yìn tẹ́ fẹ́ ní fast track àwọn kọ́lọ̀ aṣọ tẹ́ máa wọ̀ jáde lójoojúmọ́ ní ọwọ́, fẹ́yìn tẹ́ ń lọ bí iṣẹ́ àbẹ́yìn tẹ́ fẹ́ travel, tẹ́ fẹ́ yọ aṣọ lẹ̀, tẹ́ fẹ́ wọ kọ́lọ̀ tó bá ṣẹ̀dá yín mu. Ó dára kí ẹ ní àwọn PDF yìí lọ́wọ́. WhatsApp lẹ́tì mẹ́sẹ̀gì wa 09033897161. Oníràwọ̀ mi tí kì í ru Pisces tàbí láàrin February 19 sí March 20. Ọjọ́ tòní, ọjọ́ tí ó tayọ ló jẹ́ láàrin èèyàn àti àwọn èèyàn. Ìrẹ́pọ̀ máa wáyé, ọ̀rọ̀ á máa gbé yín púpọ̀, ẹ máa rojọ́ rẹpẹtẹ lọ́jọ́ tòní. Ọpọlọ yín máa jí pépé sí nǹkan tuntun tó ṣe é pé àwọn èèyàn lè máa bí ń léèrè ọ̀rọ̀, àwọn èèyàn lè fẹ́ kẹ́ bá wọn rojọ́ dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ẹ ṣọ̀rọ̀ sọ kí ẹ ṣọ́ ẹjọ́ rò, kẹ́ má sọ nǹkan tó ṣe é pé ó máa bọ́ síyàn lọ́wọ́ bíi secret tó máa padà lò lẹ́yìn tẹ́ ti gbàgbé pátápátá, bóyá bíi 15 days to this time àbí 20 days to this time tó máa wò pé ọ̀rọ̀ sí lágbájá sọ lọ́jọ́ kìíní àná. Ẹ kíyè sára dáadáa. Bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ sísọ yìí òun lẹ́ẹ̀ fi méèkẹ́ lọ́jọ́ tòní. Ẹ polówó ọjà yín, ẹ polówó iṣẹ́ yín, ẹ lè béèrè nǹkan tuntun lọ́wọ́ èèyàn, ẹ lè béèrè eré tuntun lọ́wọ́ èèyàn. Tẹ́ bá fọ̀rọ̀ sísọ ìbéèrè gbogbo eléyìí, ó ṣeé ṣe kóre tuntun wọlé, ó ṣeé ṣe kí nǹkan tuntun ṣẹlẹ̀ nígbésí ayé yín. Tẹ́ bá lè fẹnu yín, tẹ́ lè fi jagun fúnra yín, ẹ lè fi ṣe prayer dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ o, ẹ ti gbọ́dọ̀ ṣe iyèméjì lórí nǹkan tẹ́ bá ń rò rárá lọ́jọ́ tòní, torí iyèméjì lè fẹ́ wáyé nínú ọkàn yín lọ́jọ́ tòní. Ẹ ní direction kan, ẹ focus lórí nǹkan èèyàn kan tí ẹ ń ṣe, gbogbo nǹkan máa padà rí bí ẹ ti ṣe ń fẹ́. Ọ̀rọ̀ iṣẹ́ máa lọ dáadáa, relationship yín náà lọ dáadáa lénìí. Ire owó ṣeéṣe kó wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní. Mustard jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Mustard yẹn dàbí kọ́lọ̀ ṣíà tí mo jókòó lé, deep yellow ni kọ́lọ̀ mustard jẹ́. Aago 11 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 1 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.